so that ó wá yànda ó yàn ọ̀nà pé ọ̀rọ̀ yẹn padà tán nínú mi pé so that ìwà tó àáfàá wù pé ìwà yẹn bíi kíyàn fẹ́ fojú olóore gúngi ni bíi ìwà kíyàn fẹ́ fojú olóore gúngi so that pé ìwà tíyàn gbọ́dọ̀ ṣàtúnṣe ni ṣé wàá rà àáfàá náà ń tilẹ̀ ń tọ́ lọ́run àtijọ́ sọ̀rọ̀ wàláì àtijọ́ sọ̀rọ̀ pẹ̀lú sábà bíi àwọn àáfàá wa tó pọ̀ pàápàá jùlọ bàbá kí ó gba gold àtijọ́ sọ̀rọ̀ òun náà dẹ́ gbà wípé lóòótọ́ àṣìṣe ni ọ̀rọ̀ yẹn láti pé kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jábọ́ lórí àwọn òun sí àwọn tọ́lọ́hun lò fún òun lásìkò tí òun ní ìdìrànlọ́wọ́ tẹ́tí àsìkò tá a máa ń mọ ọmọ ọ̀yà àsìkò tá a máa ń mọ ọ̀rẹ́ ní àsìkò tíyàn bá wà nínú ìṣòro tí o bá wà nínú ìṣòro àwọn tó bá dúró tiẹ̀ lásìkò ìṣòro yẹn mo gbọ́rọ̀ kan lẹ́nu ìkànnà àwọn àfáà tí Ọlọ́run ti ní kí ó ti tàjà ná ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn pé má gbàgbé èèyàn mẹ́ta nú ayé ẹ̀ gbogbo ọjọ́ tó bá wà nínú ìṣòro láyé tó bá ti kó nínú ìṣòro yẹn má gbàgbé èèyàn mẹ́ta àkọ́kọ́ ni pé ẹni tó ṣe sábàbí ìṣòro ẹ̀ yẹn gbogbo ẹni tó bá ṣe sábàbí ìṣòro ẹ̀ tó bá ti bọ́ nínú ìṣòro yẹn má gbàgbé o ẹni tó ṣe sábàbí ìṣòro ẹ̀ yẹn ó gbọ́dọ̀ gbàgbé onítọ̀hún o ẹlẹ́ẹ̀kejì ẹni tó ò ní gbàgbé àsìkò tó wà nínú ìṣòro ta ló dúró tiẹ̀ gbogbo ẹni tó bá dúró tiẹ̀ lásìkò tó wà nínú ìṣòro má gbàgbé onítọ̀hún o olóore ẹni o ó gbọ́ olóore ẹlẹ́ni tó dúró tiẹ̀ lásìkò tó wà nínú ìṣòro olóore ẹni má gbàgbé ẹ o ẹnu àfáà yẹn mo ti gbọ́ but àfáà náà òun náà padà tàjà náà o torí pé gbogbo àwọn tó dúró tòun náà nínú ìṣòro padà fi ibi sún wọn ni o ló já sí pé nǹkan tí yẹn ń sọ lẹ́nu ọ̀rọ̀ yẹn ò wúlò fún un ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ẹnu ẹ̀ ni mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn láyé òun ni bọ̀bọ̀ tí wọ́n pè ní Ọlárewájú Àlìfùlání ẹnu ẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn láyé mi ì ká tíra kan mi ì parọ́ mi ì kàn nínú tíra rí mi ì dẹ̀ mọ́ ní àdéhìsì tó wà mo já gbọ́rọ̀ yẹn lẹ́nu ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ò gbọ́dọ̀ wá gbàgbé òun làwọn ọ̀rẹ́ ẹ tó já sí pé lásìkò tó níṣòro wọn wá sá fún ẹ lásìkò tó níṣòro àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹ tán wá sá fún ẹ má gbàgbé àwọn náà tọ́jú wọn sínú ọpọlọ ẹ so that gbogbo ọlọ́màjà ní ìṣòro alimomin alimujarab léèzà alimomin léèzà alimujarab ẹni tó bá jẹ́ mọ́mìn ní òdodo tó bá gbéṣẹ́ Ọlọ́run dání kò sí bọ́lọ́run ṣe ní máa dán wò Ọlọ́run máa dán wò tọ́tọ́ ló bá ti wá dán ẹ wò gbà pé kò ń ṣe pé bóyá Ọlọ́run ò nífẹ̀ẹ́ tó gbogbo táwọn sọ pé ó ṣe wáyé pé ó ṣẹlẹ̀ sí ọ̀tún ó ṣẹlẹ̀ sósì mo kọ́ fẹ́ kí bóyá lọ́mọ kí ní kọ́ dájú pé kò ń ṣe pé bóyá sáìdì wa nìkan là ń làmẹ́ẹ̀tì pé pẹ̀lú adúlù kan tí ó ṣe mí sáìdì wa nìkan kọ́ o bó ṣe wà lọ́tún bẹ́ẹ̀ náà ló wà lósì tẹ́ bá lọ wo sáìdì tiwọn náà ẹ rí i pé ara òrókùn ara òrò adìyẹ fáwọn náà ṣé ẹni tó já sí wípé ó pe rẹ̀ ní afisul Qur'an tí wọ́n dẹ̀ kó handcuff sí lọ́wọ́ tí wọ́n kó bàtà sí lọ́wọ́ tí wọ́n ya fọ́tò ẹ̀ tí gbogbo social media gbé àbùkù tó kanrú ẹni yẹn kò tí ì sẹ́ni tó kàn kò tí ì sẹ́ni tó torú àbùkù yẹn lórí social media kí yẹn wá kó bàtà dání báyìí bẹ́ẹ̀ tí mọ́tò jálẹ̀ tẹ́ pé ẹni tẹ́ pé ìgbó náà gbóoru ló fi kó ẹrù ẹ̀ kúrò ní Kòròdú tó fi dèrò Ìlówú kódà inú àwọn ọ̀rọ̀ kan tó padà sọ tí mo gbọ́ wípé kódà òun ò kó ẹrù òun tán èsì òun ò yọ lórí anga so that nǹkan kan ló ṣẹlẹ̀ sóhun náà tó fi dẹ̀ tàtí tó ń sá kiri kọ́lọ́hún jọ kọ́lọ́mọ́ ẹ̀ kí gbogbo orú ẹ̀ kú lẹ́yìn mọ́ àbẹ̀jẹ́ pé ọjọ́ tí bàbá ẹ̀ kú ọjọ́ kẹta tí bàbá ẹ̀ kú táwọn èèyàn bá dárò lọ́wọ́ ló fo fẹ́ǹsì jáde tó fo fẹ́ǹsì bọ́ sódì kejì jẹ́ pé tóun náà mí ẹ lẹ pé èèyàn ọlọ́pàá kò sẹ́ni tí ò fèsì nǹkan kan abẹ́ni tí ò lè sunlé tí ò lè sun ọ̀nà jẹ́ pé gbogbo ìgbà lòun náà máa wọ̀ tún máa wò síbẹ̀ tí ọlọ́pàá mú ẹni tó lo 7 days lágọ̀ọ́ ọlọ́pàá lórí pé à ń fa ọ̀rọ̀ yìí náà ó ti lo 7 days inú prison kò sẹ́ni tí lẹ́yìn àfáàyèsí àlùnákà tó lo 2 weeks ẹni tó tún lo 7 days inú prison òun ni ọkùnrin ti bí yẹn so that kò sẹ́ni tí ò rí tó àbíjọ́ tí wọ́n lọ ka mọ́lé tó di pé ó fò jáde tó náà fò fẹ́ǹsì jáde tó fi mú àbúrò ẹ̀ ṣe bó òun náà ní tójú rí tó fi mú àbúrò ẹ̀ ńjọ́ yẹn
jẹ́ pé ìjọ́ kejì báyìí tó bẹ̀rẹ̀ sí ní fẹnu fẹ́ra tó lọ bọ́ sí ilé àlòkù ó túmọ̀ sí pé gbogbo wa náà la jọ rí kò sẹ́ni tójú ẹ̀ ò rí so that gbogbo wa táwa jọ rí sáìdì tiwa táwọn tó bá ntójú mi rí gbogbo wa la jọ rí torí pé ihun tó fà tójú gbogbo wa fi rí ntójú wa rí yẹn àtọ̀tún àtòsì ihun tó fà tójú wa fi rí ihun tójú wa rí ni pé gbogbo wa la fi ojú ọ̀nà iṣẹ́ Ọlọ́run lẹ̀ àwa gbé ìfẹ́ inú wọ̀ torí ẹ̀sìn wa gangan kọ́ la fi ń preach ihun tá à ń preach kúlẹ̀ akọ̀wàlàkà nà múra ẹ̀sìn wa gangan ò kọ́ wa ká máa bully ẹ̀sìn wa ò kọ́ wa ká máa defame ẹ̀sìn wa ò kọ́ wa ká máa parọ́ ẹ̀sìn wa ò kọ́ wa ṣùgbọ́n oníkálùkù ló mọ àníyàn tó padà gbé ìwà yẹn wọ̀ oníkálùkù ló mọ àníyàn ẹ̀ ṣọ́dà gbogbo wa lọ́tún lósì tí a padà wá fèsì wọn ta fèsì yẹn gbogbo wa lájọ fèsì ẹ̀ láti ń bẹ lọ́hùn pé gbogbo tó ti kọjá yẹn abẹ lọ́hùn kọ́lọ́n bá wa yanjú ẹ̀ torí pé òpònú èèyàn tí ò mọ Ọlọ́hun tí ò nífẹ̀ẹ́ Islam ló máa ní kókó máa lọ bẹ́ẹ̀ ló já sí pé nígbà tó Ọlọ́hun ní kí a rí bàbá wa kan tó hàn kán mi a rí wọn ní rẹ̀ tó lè yanjú gbogbo ọ̀rọ̀ yẹn bí Ọlọ́hun lè lò wọ́n pé gẹ́gẹ́ bí ipò wọn àtowó wọn àti iyì wọn bí Ọlọ́hun lè fi paná gbogbo kinní yẹn lèmi ṣe sọ̀rẹ́ńdà ara mi fún bàbá náà kó tó wá di pé mo padà wá rí wípé àṣírù bàbá tá a lérò pé ó lè yanjú ọ̀rọ̀ àṣojú wa dákun ni la ṣe gbà pé fún ara Ọlọ́run ló kù tó dẹ̀ máa dá gbogbo ẹjọ́ yẹn tó bá jẹ́ pé ká máa wá bá lọ bẹ́ẹ̀ gbogbo wa máa pàdé Ọlọ́run torí pé innamal a'malu binniyat Ọlọ́run máa wá padà wá túgbà yẹ nìkankan wá pé kí ló mú wọ́ ṣe Ọlọ́run á padà wá fi àníyàn dá oníkálukú láre á dẹ̀ padà fi dá oníkálukú lẹ́bi so that tá bá wá wò pé ọ̀dọ̀ tiwa ó pọ̀ síbi ọ̀dọ̀ ọ̀tún àtòsí ni nídìí eléyìí gbogbo tó wá ti ṣẹlẹ̀ yẹn kọ́lọ́hún jọ kọ́lọ́mọ yẹn kó kú sẹ́yìn mọ́ now ibi tí mo wá fẹ́ lọ ni wípé lénìí gbogbo àwọn tó wá pè mí yẹn mo wá fẹ́ show appreciation fún wọn torí kọ́ọ̀lù náà pọ̀ ṣé wá rí ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ yìí wọ́n ní tọ́mọ ìyá méjì bá wọlé tí wọ́n bá rojú jáde òótọ́ ọ̀rọ̀ ni wọ́n bára wọn sọ ṣùgbọ́n tó bá wọlé tó bá rẹ́rìn jáde wọn lọ parọ́ fún àwọn nínú ilé ni gbogbo tó bí ọ̀rọ̀ yóò kọjá wípé èmi àti ọmọ ìyá mi Yẹ̀sẹ̀ Alúnákà abára wa sòótọ́ ọ̀rọ̀ nínú ilé kí lẹ́dọ̀ọ́tọ́ ọ̀rọ̀ náà ni pé àwọn tájọ jẹ́ spíkà fún Markaz ìwọ tó jẹ́ Asilul Markaz ló ti kéwu gbogbo àwọn tí wọ́n ń ṣe Asilul Markaz tó bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ sí wọn ìwọ náà máa ṣe ìdárò pẹ̀lú wọn lórí social media ni mo ṣe fi ta ní ìkáyé ṣe sample tèmi náà wà ń bẹ̀ táwọn èèyàn míì náà wà ń bẹ̀ lóríṣiríṣi kẹ́dírí nǹkan tí call tó ń ṣe nínú ayé tó ń yanjú nínú ayé kò kéré communication wà very very important ẹni tó bá mọ̀ wípé ẹni yèèyàn ẹni orí ṣẹlẹ̀ sí ni o aburú ṣẹlẹ̀ sí ni o show appreciation jẹ́ kó mọ̀ pé ihun tó ń ṣe yẹn ń ṣe ẹ́ ihun tó ń ṣe yẹn dáadáa ní àyídá jẹ́ kó mọ̀ pé ó ń ṣe ẹ́ ló jẹ́ kí bẹ́ẹ̀ ṣe rí mi yìí àwọn olómi máa ń wò pé báwo lọkùnrin ọmọ ṣe ń ráyè lamẹ́ríkà tó fi ń dá sí gbogbo wọn tó ń ṣẹlẹ̀ Nàìjíríà mo rí rí pé gbogbo àwa tájọ wà ní sáìdì Bàbá Lágége gbogbo ohun tó bá ń ṣe ẹnìkọ̀ọ̀kan ní dáadáa àbí láìdá gbogbo wa ló ń ṣe lẹ́sẹ̀ máa rí pé mo máa ń call mo máa ń ṣe gbogbo ẹ̀ kò sí bẹ́ẹ̀ mo ráyè àwọn tájọ wà lamẹ́ríkà mọ̀ pé kò sáyè lamẹ́ríkà báwo ló fẹ́ ṣe gbogbo tí mò ń ṣe yìí mò ń lo táìmù tẹ́ kí n fi méèkì owó ni mo fi ń ṣe gbogbo tí mò ń ṣe yìí náà ni mo fi ń ṣe gbogbo tí mò ń ṣe yìí nídìí eléyìí ohun tí mo pe ọmọ ìyá mi ṣàkíyèsí nìyẹn ṣùgbọ́n jẹ́ pé bó ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn yé ó yàtọ̀ ló padà bí gbogbo pósì ló padà bí gbogbo pé a padà sọ̀rọ̀ ṣé wàá rọ ọmọ ìyá mi náà mo rí pé ohun tí mo sọ fún ó ti padà ṣe tó mo rí pósì ẹ̀ ní èní ó dẹ̀ ti sọ gbogbo àwọn tó yẹ kó kí ó ti kí wọn kódà mo ṣe ẹ̀ lórí pósì ẹ̀ lénìí ni pé Àfáà Al Mubarak ipa àwọn náà lù sí ọmọ wọn kọ́lọ́hún jọ kọ́lọ́hún bá wa kẹ́ ọmọ náà kọ́lọ́hún máa kírú ẹ̀ kú lẹ́yìn fún àwọn àtàwa náà
ṣé ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Saheed wa yìí má lérò pé Saheed àwọn kan ní nǹkan ṣẹlẹ̀ sí irọ́ o ṣé ní gbogbo èròjọ́ lákọ̀ọ́kọ́ pé bí bọ́kàn bára ò ṣe rọkùn bẹ́ẹ̀ lára òrà adìẹ mo ṣe rojọ́ yẹn bẹ́ẹ̀ náà Ọlọ́run náà wá mú àdánwò irú àdánwò tó ń ṣe ọ̀tún ló ń ṣe òsì ẹ wà fáwọn Mubarak ń sìn kọ́lọ́hún jọ kó má kù lẹ́yìn fún wọn káwọn náà má ṣòfò ọmọ ipò ọmọ wọn kú ń sẹ́lẹ̀ mílẹ̀ bóyá torí pé kinní kan ni ẹ dákun ṣé ẹ mọ̀ wípé láàrin pa à ń fa wàhálà yìí náà ṣé ẹ mọ̀ pé láàrin pa à ń fa wàhálà ẹ mọ̀ pé Akeem níyàwó mẹ́ta ó lùsọ ọmọ òun náà lùsọ ọmọ ẹ gbọ́ rí o Akeem níyàwó mẹ́ta ẹgbẹ́ mi sílẹ̀ àmì àmọ̀sọ òun náà lùsọ ọmọ ẹ̀ náà òun náà lùsọ ọmọ ẹ̀ láì bí abi láàsì ẹ̀ mi lè sọ òbọ̀tún mọ̀ pé òun náà lùsọ ọmọ ẹ̀ àfọwọ́ ní ìkàyé ìyàwó ẹ̀ kú pẹ̀lú sábàbí Ọlọ́run ló ń pààyàn yí wáyò mi tu Ọlọ́run ló ń pààyàn ìyàwó ẹ̀ kú Kàfáyà lórúkọ ìyàwó ní ìkàyé Kàfáyà lórúkọ ìyàwó ní ìkàyé ìyàwó Saheed Shittu náà kú kọ́lọ́hún jọ kó má kírú ẹ̀ tún kù lẹ́yìn fòníkálùkù wọn mọ́ kó má kú bàbá náà o Kàfáyà lórúkọ ìyàwó Saheed Kàfáyà lórúkọ ìyàwó ní ìkàyé ẹ bọ́lọ́hún ṣe ń ṣe ṣé mọ̀ pé tèmi tún fúyẹ́ ìyàwó tèmi ò kú òun lọ aláì ó kọ́ dàbí ẹ̀rìn ni o ìkọ́jú kan lọ o torí ọ̀rọ̀ tó pa mí lẹ́rìí yìí sí ọ̀rọ̀ tó pẹ̀lú mi lẹ́kùn ní kọ́lọ́ má ẹ̀ka sunkún mọ́ ẹlòmíì wò pé ìyàwó kan lọmọ lọ ṣe bó kò kí kó láyé ṣe bó ṣáàtì wà láyé kọ́lọ́ má pa lójú ẹ̀ máa tún fẹ́ lòmí lójú ẹ̀ ti fẹ́ lòmí so that ó ṣe ní gbogbo ẹ̀gbẹ́ ìwà lọ́tún ló wà lọ́sì ayémọ́ nǹkan ló wà ṣẹlẹ̀ ẹlòmíì bàbá ẹ̀ kú bàbá ẹlòmíì náà tún kú lẹ́nu pé àǹfà wà láì ṣe ní gbogbo kíní yẹn tó ń ṣẹlẹ̀ ẹ má kọ́kọ́ rí wípé àwọn tó ń pariwo lórí mídíà ní nǹkan ṣe o ẹlòmíì náà tó ń kọ́mẹ́ǹtì tí ò pariwo mẹ́wàá ṣe o mẹ́wàá ṣe lòmíì o bọ́lọ́hún ṣe dá ilé ayé nìyẹn oníkálukú lọ́lọ́hún máa ní kí nǹkan ṣe tó bá tásìkò ó lè escape ẹ̀ láàrin ọdún mẹ́ta ọdún mẹ́rin bó ò rí nǹkan ṣe nǹkan á ṣe ẹ́ ó lè escape ẹ̀ that's life bí létà sí àwọn tàwa ń lo òyìnbó ṣé láwọn tàwa ń lo òyìnbó tẹ́ rí wa bá ṣe wà ń lo òyìnbó yìí oníkálukú ti sán sára o ẹ kàn rí pé àwọn tó wà ń lo òyìnbó ń wọṣọ ni o kò sẹ́ni tó wà nílùú òyìnbó tí ò ní ohun tó ń rán yákẹ́sẹ̀tì Ọlọ́run yóò bàjẹ́ fún yín ẹlòmíì máa kúrò nílé láàárọ̀ pẹ̀lú ìdùnnú nílùú òyìnbó tó bá délé lálẹ́ tó bá ṣí mébọ̀ sí ẹ̀ báyìí tó bá ka lẹ́tà míì báyìí ẹ wò tó bá ka lẹ́tà míì báyìí ó máa bú sí gbé ni ṣebí lẹ́tà làwọn ẹgbẹ́ lẹ́tà lélẹ́yìí sí ìmí wà ń bẹ lẹ́tà dùnnú ni ìmí wà ń bẹ lẹ́tà pé wàhánà ni so that bílé ayé ṣe rí nìyẹn so gbogbo àtọ̀tún àtòsì lọ́lọ́run dánwò lọ́tọ̀ọ̀tọ̀ lèmi ṣe ń sọ wípé ìjọ wo la fẹ́ ṣe dà ohun tá ti ń fàbọ̀ láti bí ọdún méje tí gbogbo wa náà ti mọ̀ wípé ihun tá máa ṣe tá tún máa padà ṣe àtúnṣe tá máa tọrọ àforíjì tẹ́pẹ́ máa wò kí lé àwọn ń kọ̀ntínú fún wáyé tá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó gangan ayé àtọ́run tó ní pé Ọlọ́run tó sọ pé ẹ̀yìn tá bá máa pèpè ẹ pèpè bìlẹ̀ ekimọ̀ wàlẹ̀mọ́ ìzọ́tulẹ̀ wà asana ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run gangan ẹ jẹ́ ká fi gbogbo wàhálà yẹn lẹ̀ ló jẹ́ pé nísìn tọ́lọ́run ti rí kàlàfíà jọba ẹni tèmi kojú Ọlọ́run ti bá wa dínkù kò yẹ kí bí àlè ní kó má sọ̀rọ̀ òun náà lè ní kí má sọ̀rọ̀ ṣùgbọ́n àní ká má máa kọlu àwọn àáfà ara wa ká má máa bú àwọn àáfà wa mọ́ ká má máa gbé fọ́tò àáfà kan ká má wá lálẹ́ kó sí pé bí àáfà ò lè ṣe mistake àwọn ẹ̀ ń bọ̀ yìí sìn ẹlòmíì sìn nínú ẹ̀mí ẹ̀ ẹlòmíì sìn nínú ẹ̀mí ẹ̀ ẹlòmíì o nínú ẹ̀mí ẹ̀ ó ti target Mudiru pé òun fẹ́ lọ ṣọ́ gbogbo àtọ́wò Mudiru òun fẹ́ fún wọn lésì àyìnà jẹ́ mélòó lè Islam ẹwà Islam dàmbẹ̀ àníyàn kí ló torí ẹ̀ lọ wo fídíò Mudiru tí ó torí pé ó ti lẹ́mìí pé jẹ́ kí n lọ ẹlòmíì máa wá ṣọ́ fídíò Mudiru ibi tí àwọn kò sí bí ẹ̀jẹ̀ máa ṣe live fídíò táwọn ò ní gbé náà
live video ni Mudiru máa ń ṣe kò sí bí ọ̀jẹ̀ máa ṣe live video táwọn ò ní gbé yàn náà. táwọn bá wá gbéyàn ẹ máa wá kọ̀ tẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí ní drag àfa aláfa báwo làwọn ọmọ kéwú àwọn ọmọ kéwú àfa yìí náà ṣe ní dìde àwọn àfa tí yín náà ń sọ̀rọ̀ torí pé àwa ò náà níyàn pé a fẹ́ lọ ṣọ́ àtọ́wò àfa yín làwọn ò ṣe lọ wo fídíò àwọn àfa yín àfa tó bá mọ̀ pé ò láìkì kí ló lọ wo fídíò ẹ̀ fún àfa tó mọ̀ pé kò ń ṣe móríṣídù ẹ kò ń ṣe stars ẹ kò ń ṣe màálìmù ẹ ò nífẹ̀ẹ́ sí kí ló lọ wo fídíò ẹ̀ fún àwọn àfa yín ṣe program tẹ́ pé a máa kọjá lára ẹ̀ but èmi personal anna shasun shakiri bono alim wallahi kala máa wo fídíò àfa Muran mo máa wo fídíò àfa Muran tó mo like àfa náà ní bashariyan wallahi kò yàn kéde ẹ má bínú ikọ́ ń wú mi o ẹ má bínú ikọ́ ń ṣe mí ní bashariyan mo kàn like àfa yẹn tipẹ́tipẹ́ pápá mo tún wá láwọn fídíò kan tó ṣe lẹ́jọ́ mẹ́ta mo tún wá like àfa yẹn sí Abdulrasheed you are welcome. So that lèmi tí wò pé ẹ jẹ́ ká dẹ́kun gbogbo pé àá àtàkì ara wa yìí nǹkan ti ṣọ̀tún nǹkan ti ṣòsì n tó kù ní pé ẹ jẹ́ ká jọ máa bára wa ṣe ti oríire tẹ́ kò bá dẹ̀ sọ rẹ̀ ẹ jẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀ àmọ́ má lérò pé wàá lé mi síta èmi náà ní lé ẹ síta tó bá ti ní tìjú èmi náà máa kó ìtìjú mi kúrò nílẹ̀ nídìí eléyìí kí yẹn máa jẹ́ tọ̀tún àtòsí náà kí wàá padà sórí ọ̀rọ̀ Àfáyẹ̀sí Alúnákà ọ̀rọ̀ èmi àtàfáyẹ̀sí Alúnákà ọlọ́run wá ti ní kí ẹlẹ́bí mọ̀ ẹ̀bí aláàrẹ ti mọ̀ àrè gẹ́gẹ́ mo sọ níbẹ̀rẹ̀ àáfàá gba ẹ̀bí ẹ̀ wípé lóòótọ́ lódodo kò yẹ kóun sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sírú wa àti gbogbo gúrúùpù yẹn lápapọ̀ gẹ́gẹ́ bí ìgbìyànjú tá a ṣe lórí àáfàá náà nígbà náà mo dẹ̀ pé àáfàá Ridwan ti yànnàná àwọn ọ̀rọ̀ yẹn bóyá àáfàá yẹn ò mọ̀ ni gbogbo ìgbìyànjú tá a ṣe mo dẹ̀ mọ̀ pé àáfàá yẹn mọ̀ mi fẹ́ wọnú ẹ̀ púpọ̀ gbogbo àwa táwa ní group yẹn kò sẹ́ni tí ó gbìyànjú àwa la ná gbogbo owó láti tọrọ dé mílíọ̀n àwa la ná gbogbo ẹ̀ àwa tẹ́lómi bá ní pé òun náwó mi ń ta mi mọ́ tó fi ṣe o ṣùgbọ́n gbogbo owó bí Ọlọ́run ṣe yọ ẹ̀sẹ̀ Alúnákà group yẹn ló ná títí kan 2 million naira táwa fà yẹn sọ pé ẹni tó bá ní wọ́n dá 2 million naira tóun lọ fún Yusufu kó sọ fún òun yọ o group yẹn náà ló dá 2 million naira àwa kan la sọ pé no torí pé o ṣe ohun tó yẹ kó ṣe ń gbà yẹn awakọ̀ la ní àní dá èmi ò sínú ẹni tó dá o mi nípa nínú 2 million naira mi ò sí ń bẹ̀ but àwọn tó dá inú group yẹn náà ni mo mọ̀ pé Haji Rahman wọ́n dá Haji Abdulhakeem wọ́n dá Awesu ó dá Haji Ridwan ó dá mo mọ̀ pé àwọn èèyàn dá mo dẹ̀ ní receipt 2 million naira yẹn lọ́wọ́ nígbà tí wọ́n send ẹ̀ sí àfáà wa Sheikh Juma èmi ò máa dárúkọ àfáà wa Sheikh Juma ni wọ́n send ẹ̀ sí àfáà wa Sheikh Juma náà dẹ̀ send ẹ̀ sí àkáǹtì àwọn Akadip náà send ẹ̀ sí kò jẹ́ personal account Akadip o kò jẹ́ personal account Yusuf náà send ẹ̀ sí o àkáǹtì àwọn Akadip náà send ẹ̀ sí mo ní receipt yẹn lọ́wọ́ so àìtí ẹ̀sán náà káwọn sọ pé ẹ group tó bá dáwó fóun yẹn bíi pé èèyàn fẹ́ useless wàhálà àwọn pípín yẹn ni so that láti pé èèyàn kan ṣe èèyàn kan gbogbo tí mo wá ṣe àṣẹ nítorí ẹ̀sẹ̀ Alúnákà torí Ọlọ́run torí Baba Lágége la ti ṣe àdẹ̀rẹ̀ tí orí lọ́dọ̀ ẹ̀sẹ̀ Alúnákà pé kò sàn wá lẹ́sàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbólóhùn pé kílọ̀ kan lọ́mọ ṣe yẹn ọ̀rọ̀ yẹn dùn mí ó dùn mí gan pé personal issue tèmi gan tí mo ti ẹ̀ face lórí ọ̀rọ̀ yẹn pọ̀ lórí ọ̀rọ̀ yẹn gangan mo torí ẹ̀ di ọ̀tá gbogbo àwọn Yusuf lé nínà tí mi dẹ̀ kí ẹ̀ I don't care mi ò rí kódà mi ò regret gbogbo tí mo ṣe nípa ẹ̀sẹ̀ Alúnákà mi ò regret tó dé ẹ̀sẹ̀ Alúnákà kan ni mo ṣe torí ọlọ́mọ rẹ̀ tó ju Baba Lágége mi ò regret pé torí ẹ̀sẹ̀ Alúnákà mo ṣe dọ̀tá Yusufu kí ló kàn mí Yusuf mélòó lára Yusufu mélòó lára ẹ̀ ṣé ní nǹkan tó lè ṣe fún mi ni kò ní nǹkan tó lè ṣe fún mi láyé àtàlẹ̀kẹ́ àmọ́ kò ní nǹkan tó lè ṣe fún mi kò sí nǹkan tó lè ṣe fún mi báyìí máa sọ náà títí náà tó bá yá tọ́lọ́run bá parí ẹ̀ àbọ̀lọ́wọ̀n dẹ́ bá parí ẹ̀ a máa jọ wúra wa náà ni so that ìyẹn jẹ́ àkọ́kọ́ pé àfáà yẹn gbà pé ọ̀rọ̀ yẹn kò dáa àfáà dẹ̀ ti gbà pọ́n máa ṣàtúnṣe àfáà gbà kódà ó ti bẹ̀ mí o ṣé wàá rí lórí tèmi ibi tí àwọn èèyàn dá mi lẹ́bi sí ni wípé ọ̀kan lọ́mọ
ìpè tó ṣẹ́ yẹn ti pọ̀ jù, ìpè yẹn pọ̀. Èmi náà wá rí pé lóòótọ́ lódodo ọ̀pá tá a bá fi ṣẹ́gun, ọ̀pá tá a bá fi bọ́tàjà a kì í fi ń na ara ilé. Ẹ gbọ́ mi yé o, ọ̀pá tí a bá fi bá ọ̀tá jà a gbọ́dọ̀ fi na ara ilé. Mẹ́tọ̀dù tí mo lè fún Yẹ̀sì Àlùnákà yẹn, mẹ́tọ̀dù tí mo fi face àwọn ọ̀tá ni kò jẹ́ kí n lò fún ara ilé. Torí gbà tá a wà lójú ogun, everybody mọ̀ pé tó Tinubu bá ti bí mi tán, tí Kòwé bá ti para tán, tí bá ti